wòlíì tó ríran òun ó sọ wípé lọ́jọ́ yẹn àwọn sójà kan dédé yọjú ni wọ́n wá partner pẹ̀lú ìjọba pẹ̀lú alágbádá wọ́n wá sọ wípé kí wọ́n arrest kí wọ́n gbé Tinubu lórí pápá tó tẹ́ tán ti fẹ́ sún àyẹ̀yìn wọ́n ní wọ́n kàn gbé tìmọ́lé ni lórí àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi tó ti ṣẹ̀ pamọ́ táṣìírí ẹ̀ wà lọ́wọ́ wọn àti lórí bí wọ́n ṣe ìrúbò àtàwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ wọ́n ní wọ́n kàn gbé ni. wọ́n ní bá ṣe gbé báyìí wọ́n ní Ọ̀ṣínbàjò ni wọ́n ṣẹ́wọ́ sí pé wá ìwọ ló jókòó sórí àga yìí ó níbi tí kọ́má wà tí question mark wà ní pé bóyá Ọ̀ṣínbàjò máa gbà tàbí kò ní gbà ó ní ṣùgbọ́n yóò máa fẹ́ wo àjọṣe tó wà láàrin òun àti bàbá àwọn Tinubu pé Tinubu òun àti àwọn sì jọ lẹ̀pọ̀ dáadáa o ṣé wàdà kò ń ṣì fún un ní ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ pé yóò jókòó sórí àpèrè ó dà ńgbà tí ní kò ń wá gbà ó ní ṣùgbọ́n tí ò bá dáhùn wọ́n wẹ̀ lómi. ní iṣẹ́ àmọ́ pé kò sọgbọ́n kó má sí màgòmágó nínú ọ̀rọ̀ ìbò bẹ́ẹ̀ mọ́ ṣe rò pé ó le tó kò le tó gbogbo ọ̀tọ́ rẹ̀ sọ pé ó máa ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ wọ́n máa ṣe sọ́wọ́n rẹ̀ Tinubu ó dẹ̀ máa go ó máa di president bẹ́ẹ̀ nítorí Ọlọ́run fi sọ fẹ́mi ni pé Ọlọ́run sọ pé òun fún láyè láti fi tún ìlú ṣe tí ó bá tún ìlú ṣe wọ́n máa fi di ìwọ̀n fẹ́ sọ wọ́n máa yẹ kí n sọ. ẹ sọ sá ó lè jẹun tí ó ṣàǹfààní fún un tí ó fi. Ọlọ́run sọ ni wípé tí ò bá ṣe ohun tí òun fẹ́ wọ́n á fàjù. nǹkan tí mi ń jẹ́ kó yé wa ni wípé ṣé ó dẹ̀ dàṣẹ́ báwọn náà náà mọ̀ ń lù wọ́n níyàwó wọn ní gbáná ṣó yẹ kí ó rí bẹ́ẹ̀ tí a bá fi ìran burúkú hàn ó yẹ ká gbàdúrà kí ìran yẹn kúrò ní kì í ṣe pé ká máa sọ pé ó yẹ kó wá sí ìmúṣẹ and then mo fẹ́ sọ sincerely pé irọ́ ni wọ́n pa imagination ní gbogbo ẹ̀kọ́ lẹ̀ síbi tá a pera wa ní èèyàn Ọlọ́run a ní láti wà very careful kó má jẹ́ àlàfẹ́ sọná sí Nàìjíríà wàhálà ti pọ̀ jù lórí morí mi ò rí ṣọlọ́run kan ṣọlọ́run kan ni a ní nǹkan tó yẹ ká wọ kí ìránṣẹ́ Ọlọ́run ṣe ká máa gbàdúrà kí àlàáfíà wà kì í ṣe ká máa sọ pé Ọlọ́run pè mí ó sọ fún mi pé ìlú máa dàrú ṣọlọ́run sọ yẹn ni wọ́n ní òbí wa ń kọ́ ọmọ náà àkókò ẹ̀ ò tí ì tó ó sì máa di president tó bá ní sùúrù àkókò ẹ̀ ò tí ì tó ẹ gbogbo ohun tí mo sọ yẹ kọ́lẹ̀ mi ò sọ pé òbí ṣì ń padà bọ̀ wá di president. tó bá farabalẹ̀ ni o tó bá farabalẹ̀ tí wọ́n bá tì kó lọ ṣe gbogbo ohun tí ó yẹ pé ó lọ kọ́ọ̀tù ṣe kó bá farabalẹ̀ wọ́n ṣe máa dì ṣùgbọ́n kì í ṣe nísìn tó bá dì gan kánípò bí ló wọlé ìgbà ìlú ogun máa ṣẹlẹ̀ ṣé wọn pé Tinubu tá à ń sọ̀rọ̀ ẹ̀ táwọn èèyàn hate báyìí ṣé wọn pé lọ́wọ́n ṣe máa lò láti fi fight Yorùbá nation tó bá yà. Tinubu jà fún Yorùbá nation. ìjọba máa dìbò gómìnà Saturday ẹ̀ẹ́dẹ́nà wò gbogbo àwọn tó ń kalẹ̀ kàn halẹ̀ ní margin tí Abíọ́dún máa fi làwọn máa lé. níbi tọ́rọ̀ tó dé dúró pé Yorùbá nation tọ́pọ̀lọpọ̀ tí ń wò pé ṣé Yorùbá nation máa wáyé báyìí pé Yorùbá nation sì máa dúró lẹ́ǹsọ yìí. ó sì máa dúró bẹ́ẹ̀ sì máa take time yẹn náà is within the range of 4-5 years. ọjọ́ tí Ọlọ́run fi hàn mí kò tí ì jù tàbí ìjẹrin lọ ìpẹ́ Ọlọ́run sì máa lọ mọ́ ẹ̀rú bà mí mo dúró lórí Kristi. wípé kò kì í ṣe pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ń wò pé nígbà tí dìbò Yorùbá nation ó ti lulẹ̀ ntọ́pọ̀lọpọ̀ ń sọ nìyẹn. be surprised that God will use the man. ìrírí tí ọ̀pọ̀ ọmọ Yorùbá ń rí Tinubu ni pé ṣé yìí nífẹ̀ẹ́ Yorùbá ṣá nítorí pé láwọn àsìkò tó yẹ kó dìde ìrànlọ́wọ́ sí Yorùbá ilẹ̀ Haúsá ní ń sá lọ ṣáájú kíbò yìí tó wáyé. ẹ mọ̀ pé ẹni tó ń plan láti di ààrẹ ṣé Yorùbá nìkan ló máa dìbò fún tó máa fi wọlé ààrẹ bí Òbí ṣe tó ń fọ́ọ̀sì àwọn kẹ̀kẹ́ mi fẹ́ sọ. ìbá ó yẹ kó nawọ́ ìfẹ́ sáwọn èèyàn náà. báwo ló ṣe nawọ́ ìfẹ́ àwọn èèyàn ò nawọ́ ìfẹ́ sí náà. nǹkan bàjẹ́ ọjà jóná láwọn àsìkò kan kò wó bẹ̀ oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ kò sọ̀rọ̀ kò sì nawọ́ ìrànwọ́ sí wọn ṣùgbọ́n nílẹ̀ Haúsá ó lọ bẹ̀ ó sì fún wọn lówó. ṣé mọ̀ pé bàbá yìí kò sí ní ìjọba kankan according to him pé wọn ò ṣe wọn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n láìsí ìjọba ó nawọ́ ìrànwọ́ sí wọn nílẹ̀ Haúsá. àwọn Haúsá yẹn báwọn náà ṣe mú lọ́hùn ṣọ́ respect ẹ̀ lọ́hùn ní ṣáà ẹni táwọn bú ń bí bó fẹ́ fún wọn lówó náà wọn ni lọ́ ṣe gbá with the way we are trying to handle issues ẹ mọ̀ wọ́n dáadáa because Yorùbá gidi nìyàn Yorùbá people a nílò láti wà very careful kí ègún ìgbà yẹn kó má máa ṣe. èmi ò like báwa Christian ṣe ń ṣe I'm very very sorry the way we are misusing our pulpit is bad instigating people kìnnìkan why tẹ́ bá ti pray tí àdúrà ò bá gbà ṣé gbogbo tá à ń gbà ládùúrà ló ń gbà ni.
no ẹ ṣe nǹkan tí mo sọ ṣó ní mí nìṣà ṣé gbogbo ohun tá à ń gbà ládùúrà ló ń gbà ní tá a bá gbàdúrà tí nǹkan kan ò bá gbà tó bá dẹ̀ ti sọ pé bọ́ ẹ jẹ́ ká wá tún bẹ̀rẹ̀ àdúrà mi Olúwa tó sinú dáa tá a bá gba Yorùbá gan àbí ká gbàdúrà kẹta ti pọ̀ jù a fẹ́ para wa ṣàfẹ́ràn ara wa ni ṣàfẹ́ràn ara wa ni àtẹ́wé tẹ́lẹ̀ kan bá fẹ́ gbé kan fẹ́ lómi ìlú lẹ́ni. Most people of God, you should know that you are called to preach, not to destroy. You are called to preach to bring peace. You are called for good work, not bad work. There are some things tá a gbọ́dọ̀ sọ lórí pẹpẹ. We should not manipulate the altar and make an altar a place for another person. Altar that máa fi ṣe support. Yorùbá Gidi TV. Adájọ́ má ṣe àsọ̀rọ̀ má yẹ bírú wọn bá sọnù ó dáa ká máa wárú wọn yìí. Bó ti yẹ pé ọmọ wò pé bóyá ni mo máa wá mo sọ pé màá wá mo sì wá mo ní màá wá bí olè lóru mo wá bí èèyàn lọ́sàn-án ẹ kú ìsìn ní sà. Olúwa ṣe o first Sunday of the month we thank God. Nígbà tí mo rí tẹ́ ń ṣe wàásù mo retí pé ẹ ó tiẹ̀ sọ̀rọ̀ nípa bí ìlú ṣe rí bóyá torí pa àsìpẹ́ dé ni ó ṣe kẹ́ ẹ ti sọ̀rọ̀ nípa n tó ń lọ lọ́wọ́ nílùú bóyá ti báwọn ọmọ ìjọ sọ́kàwádẹ̀ tó dé tàbí àwọn ìran tí Ọlọ́run fi hàn yín torí oríṣiríṣi ìran la ti ń gbọ́ báyìí o wọ́n sì mọ̀ pé àwọn wòlíì tó nínánú lóríṣiríṣi ti ń ju ìran lẹ̀ lára àrán yẹn ni wípé irú Tinubu tí wọ́n kéde yìí pé irọ́ ni ẹnìkan tiẹ̀ sọ pé Ọ̀ṣínbàjò ni yóò pàpà gorí ìtẹ́ ó sọ ní gbangba nínú chọ́ọ̀chì ẹ̀ wọ́n sì kálẹ̀ wọ́n sì júta àwa sì rí wò wípé Ọ̀ṣínbàjò ni yóò gorí ìtẹ́ presidency nítorí wípé ló bá dọjọ́ tí wọ́n ó bá ṣe swearing fún Tinubu báyìí wọ́n láwọn sójà ó kàn gbé ni oríṣiríṣi kì í sì sọ nìkan ni wòlíì tí ó kọ́kọ́ sọ bẹ́ẹ̀ wòlíì mi náà tún ṣe sọ̀rọ̀ ẹ̀ ìkan tó tiẹ̀ sọ gan pé èyí tó sọ pé bò ní wáyé ó tó ṣe ń sọ́pò ń dúró lórí ọ̀rọ̀ ọ̀hún bó ti yẹ kí wọ́n ti dìbò tán ní Nàìjíríà láàrin ìṣẹ́jú mélòó kan wò kí káwọn náà béèrè ń tọ́lọ́run fi hàn yín kó má jẹ́ pé àwọn ará chọ́ọ̀chì yìí nìkan ni ó gbọ́ kí gbogbo òlú gbọ́ látọ̀dọ̀ yín sà. Olúwa ṣe o ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dẹ̀ àbámọ̀ye fẹ́ sọ ọ̀rọ̀ Ọlọ́run ṣe kíní gan tẹ́yìn ò bá ṣọ́ra ní Nàìjíríà tá a wà yìí àwọn nǹkan tí Ọlọ́run ò wí àwọn èèyàn náà Ọlọ́run wí ṣẹ́rí gbogbo táwọn èèyàn ń sọ yìí imagination. èrò ọkàn wọn ni. because there is a way God talks. wòlíì yẹn fọwọ́ gbáyà gidi tí ń sọ pé ó sọ bí story torí yẹn ń dìde mọ́ ni. nǹkan tí èmi fẹ́ ká mọ̀ ni pé tọ́lọ́run bá tiẹ̀ wá sọ pé ó fi nǹkan kan wọ̀n tí ò dá kí ló yẹ ká ṣe ṣé ó yẹ ká gbàdúrà ni. ọjọ́ tí a kọ́kọ́ sọ̀rọ̀ tí mo ní mi ò fẹ́ sọ̀rọ̀ kan nípa ẹni tí Tinubu lọ́lọ́run fẹ́ wọ̀n mi bàbá yẹn lọ́lọ́run fẹ́ wọ̀n mi. ìyẹn sọ fèmí lẹ́yìn ìtàgé ẹ sọ fèmí lẹ́yìn ìtàgé èmi dọ́gbọ́n wá sọ padà fáwọn míì. àmì ò mọ. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà ló ti ń sọ pé Tinubu ni ó wọlé Tinubu ni ó wọlé. ní iṣẹ́ mọ̀ pé kò sọgbọ́n kó má sí màgòmágó nínú ọ̀rọ̀ ìbò bẹ́ẹ̀ mọ́ ṣe rò pé ó le tó kò le tó gbogbo ọ̀tọ́ dẹ̀ sọ pé ó máa ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ wọ́n máa ṣe sọ́wọ́n rẹ̀ Tinubu ó dẹ̀ máa go ó máa di president bẹ́ẹ̀ ntọ́lọ́run fi sọ fún mi ni pé Ọlọ́run sọ pé òun fún láyè láti fi tún ìlú ṣe tí ó bá tún ìlú ṣe wọ́n máa fi di ìwọ̀n fẹ́ sọ ọ́ máa yẹ kí n sọ. ẹ sọ sá ó lè jẹun tí ó ṣàǹfààní fún un tí ó fi. Ọlọ́run sọ ni wípé tí ò bá ṣe ohun tí òun fẹ́ wọ́n á fàjù. n ó gba Tinubu yọ kúrò lórí oyè ipò ààrẹ ok. ṣùgbọ́n pé bóyá kankan máa ṣẹlẹ̀ wọ́n kàn ò lè ṣẹlẹ̀ kò sí ọ̀kan tó máa ṣẹlẹ̀ ẹbí mi ní èrè ńgbà yẹn nígbà ọ̀rọ̀ ìbò mo náà máa dìbò ṣé wọn pé mo sọ pé mo níbẹ̀ tí ó kàn lè dàbí ẹni wípé láti gbéjọba lẹ̀ but the clear aspect of it is that wọ́n wá ṣe sùúrù àlùfẹ́ kan ò lè ṣẹlẹ̀ kí bàbá yẹn kàn ṣọ́ra sódà tí kí àwọn tí wọ́n ń gbàdúrà òdì kó má ṣe mọ́ wọn lórí. torí ẹni ara àwọn wòlíì yẹn kàn tiẹ̀ sọ ó ní wípé protest kan máa gba gbogbo gbòòrò Nàìjíríà ìfẹ̀hónúhàn ó ní gbogbo Nàìjíríà pátá ó ní ọlọ́jà ò ní í ṣí ó ní èèyàn ní lè travel pé kó ń kálukú n ti ń sọ ní pé kó ń kálukú tètè ránjẹ́ lé torí pé
ó ní yóò kọjá bẹ́ẹ̀ ó ní yóò ju ti EndSARS lọ. nǹkan tèmi ń jẹ́ kó yé wa ni wípé ṣé ó dẹ̀ dà ṣé báwọn náà náà mọ̀ ń lù wọ́n níyàwó wọn ní gbáná ṣó yẹ kí ó rí bẹ́ẹ̀ tí a bá fi ìran burúkú hàn ó yẹ ká gbàdúrà kí ìran yẹn kúrò ní kì í ṣe pé ká máa sọ pé ó yẹ kó wá sí ìmúṣẹ and then mo fẹ́ sọ sincerely pé irọ́ ni wọ́n pa imagination ní gbogbo ẹ̀kọ́ lẹ̀ síbi. wọ́n ní irọ́ ni pé èrò orí lásán ni wípé imagination ni God, there is a way God talks. Èmi tí mo ní mo rí Olúwa fi hàn mi mo di bàbá yẹn nínú àlá ni o mo á sọ yìí pé Olúwa fẹ́ rán yín iṣẹ́ sí Nàìjíríà kẹ́ lọ tún Nàìjíríà ṣe ni ṣùgbọ́n tẹ́ ẹ bá kùnà tẹ́ ẹ bá ṣe Olúwa sọ pé ó máa fà yín jù aṣọ tó wọ̀ ní ọjọ́ tó lọ fi dìbò yẹn ni mo rí lọ́rùn ẹ̀ ẹ bèèrè lọ́wọ́ àwọn èèyàn wa tí mo sọ fún mo ní this is the aṣọ tí mo rí lọ́rùn bàbá mi ò fẹ́ mọ̀ ọ̀rọ̀ ìbò èmi ò láìkì ká máa sọ story nípa ta ló fẹ́ wọlé ta ni ò wọlé but bóyá ọ̀rọ̀ ṣe ń lọ ìtẹ̀yàn náà ò bá sọ̀rọ̀ nǹkan bàjẹ́ because I don't know why you should be saying mo gbọ́ bàbá yẹn náà tó tún ṣe ń sọ pé ṣé bó náà ní dìbò rárá ni nǹkan tí bàbá yẹn sọ nìyẹn ó ní wọn ò ní dìbò wọ́n dẹ̀ tó wá dìbò tó ní wọ́n ṣe ń dúró de June kí ló fẹ́ kó ṣẹlẹ̀ ní June ṣó fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ní June nǹkan kan dẹ̀ lè ṣẹlẹ̀ ẹ lọ kọ́lẹ̀. wọ́n ní pé bíi ti ayé Abíọ́lá àgbà yẹn. nígbà tá a yẹ Abíọ́lá àgbà yẹn àwọn military ló ń rule o and they rule by decree by force this is the civilian constitution lè máa lò so we will gather them to go say okay ẹ má ṣe swearing in there no even by imagination ta ló fẹ́ tó bẹ̀ tó máa ní kí wọ́n má ṣe no ẹ sọ fún mi they are the one tí steering of the country wà lọ́wọ́ ẹ̀ bàbá yìí ti wà níbi tí wọ́n ní ẹ̀ kó wà nísìnyí àwọn èèyàn welcome everybody wọ́n congratulate ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa wá jà so gbogbo ọ̀rọ̀ ìbò tí wọ́n ní wọ́n yí wọ́n ṣe gbá wọn mi ò sọ pé yíyí ìbò lè wọlé máa wà bẹ́ẹ̀ kò lè tó bí wọ́n ṣe ń sọ yẹn ṣẹ́gbọ́n wọn tí mò ń sọ Ọlọ́run fẹ́ bàbá yẹn ń bẹ̀. ó fẹ́ kó di president Nàìjíríà. ó fẹ́ ìgbàgbọ́ inú ìgbà tẹ́mi rí mo dẹ̀ dúró lórí Kristi àpáta pé mo rí I have to speak in fact he asked me to speak that is why I am speaking I have been expecting you since 3 days not dìbò tán pé kí n sọ torí inú mi ń bàjẹ́ bí gbogbo wa ṣe ń ṣe àwa tá a pera wa ní èèyàn Ọlọ́run a ní láti wà very careful kó má jẹ́ àlàfẹ́ sọnà sí Nàìjíríà wàhálà ti pọ̀ jù lórí mo rí mi ò rí ṣọlọ́run kan ṣọ náà kọ́ ni ẹnìkan ló bí ẹnìkan nígbà ẹnìkan lágbọ̀n ṣẹ́wọ̀n pẹ́ ẹnìkan ló máa correct. àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ oríṣiríṣi táwọn wòlíì sì ń sọ lọ́tún lọ́sì gbogbo rẹ̀ ò bára wọn mu ó ń takora wọn. Ọlọ́run wá dúdú ní Ọlọ́run sì ń bí dúdú bẹ́ẹ̀ tẹ́lẹ̀ the clear message now somebody had been putting okay ẹ̀yà wa tún sọ pé kọ́kọ́ ní kò ní wọn ní dìbò ní wọ́n ti dìbò tán báyìí ẹni sọ́jà máa wá gbé wọn kí ló fẹ́ gbé wọn fún ṣópàyàn lọ́mọ yìí ṣé kò campaign the man taught at the 6 states àbí even gan lẹ́kọ̀ọ́ tí ó jẹ́ pé ibẹ̀ gangan ni wọ́n tún gbà mọ́ ọ lọ́wọ́ a ní nǹkan tó yẹ ká wọ kí ìránṣẹ́ Ọlọ́run ṣe ká máa gbàdúrà kí àlàáfíà wà kì í ṣe ká máa sọ pé Ọlọ́run pè mí ó sọ fún mi pé ìlú máa dàrú ṣé Ọlọ́run sọ yẹn òkè tí wọ́n bá ní kí wọ́n má ṣe swearing fún ta ló bọ́ síbẹ̀ wọ́n á ní ṣòbí ni àbí Àtíkù. ọlọ́sìnbàjò ni ìwòlíì tó ríran òun ó sọ wípé lọ́jọ́ yẹn àwọn sójà kan déédéé yọjú ni wọ́n wá partner pẹ̀lú ìjọba pẹ̀lú alágbádá wọ́n wá sọ wípé kí wọ́n arrest kí wọ́n gbé Tinubu lórí pápá tó tẹ́ tán ti fẹ́ swear in wọ́n ní wọ́n kàn gbé tìmọ́lé ni lórí àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi tó ti ṣẹ̀ pamọ́ táṣìírí ẹ̀ wà lọ́wọ́ wọn àti lórí bí wọ́n ṣe ìrúbò àtàwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ wọ́n ní wọ́n kàn gbé ni wọ́n ní bá ṣe gbé báyìí wọ́n ní Ọ̀ṣínbàjò ni wọ́n ṣẹ́wọ́ sí pé wá ìwọ ló jókòó sórí àga yìí ó níbi tí kọ́má wà tí question mark wà ní pé bóyá Ọ̀ṣínbàjò máa gbà tàbí kò ní gbà ó ní ṣùgbọ́n yóò máa fẹ́ wo àjọṣe tó wà láàrin òun àti bàbá àwọn Tinubu pé Tinubu òun àti àwọn sì jọ lẹ̀pọ̀ dáadáa o ṣé wàdà kò ń ṣì fún un ní ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ pé yóò jókòó sórí àpèrè ó dà ńgbà tí ní kò ń wá gbà ó ní ṣùgbọ́n tí yóò bá dáhùn wọ́n wẹ̀ lómi. gbogbo ohun tẹ́yìn sọ yìí ṣe rò pé possible àṣìfẹ́ ni pé èèyàn ń sọ̀rọ̀ nípa family issue ní gbogbo ohun tó ń sọ yìí náà wọ́n kàn dé wọ́n ní wọ́n mú èèyàn wọ́n kàn dé fi síbẹ̀ ṣé possible no àṣìfẹ́ ni pé kò sí constitution Nàìjíríà. à ń dúró de ìgbà sún ẹ̀yìn yẹn láti wo bí ó ṣe lọ. wọ́n máa lọ bí gbogbo ẹ̀ aláfíà máa wà.
àmì àlàáfíà yẹn torí inú ìlú ìlàwà sì ń gbé àlàáfíà yẹn náà la fẹ́ kó wà tóra ní mọ̀lẹ́bí rẹpẹtẹ. rẹpẹtẹ náà ń wá bá a máa sọ pé kíni wọ́n sọ pé ọ̀kan ló wọlé àwọn INEC ti declare àdìyẹ ká máa gbàdúrà tọ́lọ́run bá dẹ̀ máa ṣe ó máa ṣe yín kọ́lẹ̀ wọn máa sọ pé Ọlọ́run sọ fún yín God cannot tell you that okay wọ́n máa move ẹnìkan máa fẹ́ ẹnìkan tọ́lọ́run bá máa ṣiṣẹ́ tó ayé pò tó ni wọ́n sọ ìbò yẹn ò ní wáyé. ó dà bó tiẹ̀ jẹ́ pé tó ìdìbò tó wáyé òun ó ní ọ̀rọ̀ lórí rẹpẹtẹ kò sì fi gbogbo ara tẹ́ àwọn ìhà kan lọ́rùn. àwọn ìyá yẹn ni ò tẹ́ lọ́rùn. ó tẹ́ àwọn ìhà kan lọ́rùn kò tẹ́ àwọn ìhà kan lọ́rùn. ohun tí ò lè tẹ́ wọn lọ́rùn náà ni wípé wọ́n ti focus lórí pé Ọlọ́run sọ pé Òbí ni. There are men of God that are saying Òbí 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 Òbí. Even people of God gone pray. A man of God called me and said that kata ní ẹ̀yin tí ẹ dúró lé lórí mo ní tí n bá sọ fún yín gbà yẹn ní gbọ́. Mo ní tí n bá sọ mo ṣe àwọn pé mi ò bá yín wá síbi ìpàdé àdúrà kankan. Mo ní Òbí ní ẹ sọ pé Christian nìkan ó dìbò fún mo ní Tinubu lè mí rí o. Wọ́n ní Òbí wa ń kọ́ mo ní àkókò ẹ̀ ò tí ì tó ó sì máa di president tó bá ní sùúrù àkókò ẹ̀ ò tí ì tó. Ẹ gbogbo ohun tí mo sọ yẹn kọ́lẹ̀ mi ò sọ pé Òbí sì ń padà bọ̀ wá di president. Tó bá farabalẹ̀ tí wọ́n bá tì kó lọ ṣe gbogbo ohun tó yẹ pé ó lọ kọ́ọ̀tù ṣe kó bá farabalẹ̀ wọ́n ṣe máa dì ṣùgbọ́n kì í ṣe nísìn tó bá dì gan kánípò bí ló wọlé ìgbà yìí lógún máa ṣẹlẹ̀ ẹ̀rọ pé Tinubu máa gbà fún. pé yóò di rúgúdù ló máa di. ìforígbárí ìbá wáyé. ló máa le jù sincerely lẹ́tí tó wà ń bẹ̀ tó wà ń bẹ̀ ẹ lọ gbàgbé ẹ sojú wa ló máa ṣe náà à ní kú ọjọ́ ti níbẹ̀ kẹ́ wá bá mi ẹni mo sọ bẹ́ẹ̀. kódà èyí tó dáa lélẹ́dùnmarè ó ṣe èyí tó dáa lọ́lọ́run ó ṣe. kó má sí wàhálà kó má sí ẹni tó lọ́run dẹ̀ ẹni tí wọ́n fi síbẹ̀ torí bàbá lọ́run ni wọ́n ní rọ́là ń pa èmi ò dẹ̀ fẹ́ sọ bẹ́ẹ̀ torí olójú nǹkan tí mo tẹ̀lé pa lọ́run sí Nàìjíríà ṣùgbọ́n èyí tí mo sọ ìtòrò ní kí n sọ síta ni náà àdúrà tèmi ń gbà ní pé tó bá Tinubu tí wọ́n ti yàn tí wọ́n ti fún ní sàtífíkẹ́ẹ̀tì kọ́lọ́run kò sí láti tún ìlú ṣe àdúrà tèmi ń gbà ní àdúrà yìí mo dey expect everybody máa gbà gbogbo àwa tá à ń pariwo ìlú máa túká we are not called for that o we are not called for kí ìlú túká o ṣé ìlú bá túká ń bọ̀ la fẹ́ gbà òkè tọ́lọ́run bá bá yín sọ̀rọ̀ yẹn kí ni Ọlọ́run sọ lórí ọ̀rọ̀ yẹn ṣó ní pé kó wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ nàbí pé ó fi wọ̀nyí pé láti lọ gbàdúrà àṣìṣe rọ́nà ń pa. ó dà lọ́wọ́ àwọn bàbá àgbà tó kù kan sọ̀rọ̀ nífẹ̀ẹ́ mention wọ́n àwọn tó jókòó sí abúlé kan tán wá popularity Ọlọ́run sọ fún ẹ lórí ọ̀rọ̀ you follow the trends of things you know. Èmi rí bàbá yẹn mo lálàá inú ẹ̀yìn ran Olúwa mo dẹ̀ máa alámi máa ń ṣe kínní gan mo dẹ̀ dì í mú bẹ́ẹ̀ náà ni Dàpọ̀ Abíọ́dún yìí gbà tó fẹ́ wọlé bí Olúwa ṣe fi hàn mí náà nìyẹn pé mo dì í mú pé òun ló máa wọlé ẹ wo sí yẹn tí tó ń bá kiri yẹn náà òun náà ló máa wọlé ẹlẹ́ẹ̀kejì ní Ògùn state wa. Gọ́vùnà Abíọ́dún ni ó tún wọlé nínú ìdìbò tán máa dì ní ìpínlẹ̀ Ògùn báyìí. ó máa dì báyìí gan májì yẹn máa pọ̀ tó máa fi là wọ́n. májì yẹn tún máa pọ̀. ẹ lọ kọlẹ̀. èmi ò ṣe politician o bẹ́ẹ̀ kó lọ fọkàn balẹ̀ ṣiṣẹ́ máa gbé síta. ó tiẹ̀ ti jáde wọ́n ń wò lọ́wọ́ báyìí. Are you sure? láti fi sọ̀rọ̀ politics. bí bẹ́ẹ̀ kọ́. and the fact we have to say it a lot of people are deceiving people. bí ẹ bá bá ọmọ Yorùbá mẹ́ta tí ń bẹ lókè òkun sọ̀rọ̀ méjì yóò ṣàlàyé fún yín pé ibi tí nǹkan lọ mọ̀ yá wọn ẹ̀rù ń bà àwọn kí ni yóò jẹ́ èrè Yorùbá lọ́dún díẹ̀ sásìkò yìí nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa ìṣèjọba tàbí ìṣèlú pé àwọn tí yóò mọ ṣàkóso jẹ́ àwọn tí yóò mọ fìyà jọmọ Yorùbá. ṣé wọn pé Tinubu tá à ń sọ̀rọ̀ ẹ̀ táwọn èèyàn hate báyìí ṣé wọn pẹ́ lọ́wọ́ ṣe máa lò láti fi fight Yorùbá nation tó bá yà. Tinubu ó jà fún Yorùbá nation. mo receive ẹ. yóò jà fún kò sì ní bẹ̀rù pé. tó bá jẹ́ òun ni tí wọ́n fi because anything God says èèyàn náà lè bàjẹ́
bẹ́ẹ̀ bá gbà fọlọ́run tó jẹ́ pé òun náà ló wà ń bẹ̀ kó tó lọ ọdún mẹ́rin tó bá ṣe dáadáa tí ọlọ́run ò bá sọ ohun tó lóun fẹ́ ṣe tó bá ṣe dáadáa, that man can still fund Yoruba nation tó dẹ̀ máa jẹ́ pé òun ló máa organize àwọn tó máa jẹ́ pé they will fund it. Mo ṣe rí pé prophecies ti pọ̀ jù tó yẹ pé tí wọ́n bá ní òun rí nǹkan gbàgbà ojú á tìyàn láti sọ. Tó ń ṣe mí nìyẹn, prophecies ti pọ̀ jù to the extent that ojú á máa tìyàn láti rò pé òun náà àánú náà tún ti rí tiẹ̀. Torí pé òǹkàlùkù wòlíì oríṣiríṣi kan ṣáà ń rí oríṣiríṣi. Ó ti pọ̀ jù, kì í ṣọ̀rọ̀ ẹnu. Inú 100% bá sọ pé Olúwa sọ 95% ó máa gbà bí láàrin àwọn ará wa ń bè ìṣá o. Ṣé àwọn pé Ọlọ́run lè máa ràn yàn sí ìlú kí wọ́n máa ṣojú hàn bẹ́ẹ̀ tí mo sọ yìí clearly ni mo rí ojú gbogbo alóde máa ṣe. Ìjọba máa dìbò gómìnà Saturday ẹ̀ẹ́dẹ́nà wò gbogbo àwọn tó ń kalẹ̀ ọkàn kalẹ̀ mi margin tí Abíọ́dún máa fi làwọn máa lé gan. So níbi tọ́rọ̀ tó dé dúró pé Yorùbá nation tọ́pọ̀lọpọ̀ tí ń wò pé ṣé Yorùbá nation máa wáyé báyìí pé Yorùbá nation sì máa dúró lẹ́ǹsọ̀ yìí. Ó sì máa dúró bẹ̀rẹ̀ sí máa take time yẹn náà is within the range of 4-5 years tí wọ́n ti máa prepare ìlàbẹ̀rẹ̀ and God want to use that man. Pé kí àwọn ọmọ Yorùbá tí wọ́n ń bẹ̀rù wọ́n pè kankan ní anxiety. Láti bẹ̀rù ọ ní láti máa fòyà tẹ́yàn bá ń fòyà tẹ́yàn ń fòyà fún ni pé o fẹ́ kí nǹkan tí o fẹ́ gbà yẹn kó wá sí ìmúṣẹ ní dandan ìfòyà nìyẹn tẹ́yàn bá gbẹ́kẹ̀lé Ọlọ́run you have at peace pé Olúwa sọ pé báyìí ni mo sọ fún gbogbo àwọn èèyàn tán ní ibo igbá kan mọ́ ní ẹlọ́fọ́ kan balẹ̀ kò lè sọ even month táwa lò tán month February month of peace ní ṣọ́ọ̀ṣì wa náà ẹ wo bí gbogbo wọn ṣe le tó tí mo dẹ̀ tí wọ́n announce pé God said this is a month of peace gbogbo program tá a máa ṣe kó sì táwa cancel tó àmọ́ pé kò lè sí problem kankan ìbò kọ̀la mo ṣe lọ ṣe revival níbì kan tí mo kú ń bẹ̀ láago 10 lẹ́ ṣé mo bẹ̀rù pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nìyí mo ní ìwọ̀n kò ṣẹlẹ̀ máa dìbò tán ọ̀dẹ̀ dìbò tán ìgbà dìbò tán náà ni wọ́n náà ti jíbò gbé tán. ọ̀rọ̀ ìfinilọ́kànbalẹ̀ kan tẹ́ ẹ tiẹ̀ sọ yẹn ó tún mú kọ̀ọ̀kan tèmi náà ó tún balẹ̀ sí i ojoojúmọ́ làwọn èèyàn ń pè mí. ọjọ́ tí Ọlọ́run fi hàn mí kò tí ì jù jẹ́ tàbí ìjẹrin lọ ìpè Ọlọ́run ṣe máa lọ mọ́ ẹ̀rú bà mí mo dúró lórí Kristi. wípé kò kì í ṣe pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ń wò pé nígbà tí dìbò Yorùbá nation ó ti lulẹ̀ ntọ́pọ̀lọpọ̀ ń sọ nìyẹn. Be surprised that God will use the man. ọ̀pọ̀lọpọ̀ ò gbàgbọ́ èmi gan-an náà mi ò kí n má sọ pé mi ò gbàgbọ́ tán torí ìrírí tí ọ̀pọ̀ ọmọ Yorùbá ń rí Tinubu ni pé ṣé yìí nífẹ̀ẹ́ Yorùbá ṣá nítorí pé láwọn àsìkò tó yẹ kó dìde ìrànlọ́wọ́ sí Yorùbá ilẹ̀ Haúsá ní ń sá lọ ṣáájú kíbò yìí tó wáyé. ẹ mọ̀ pé ẹni tó ń plan láti di ààrẹ ṣé Yorùbá nìkan ló máa dìbò fún tó máa fi wọlé ààrẹ bí Òbí ṣe tó ń fọ́ọ̀sì àwọn kẹ̀kẹ́ mi fẹ́ sọ. ìbá ó yẹ kó nawọ́ ìfẹ́ sáwọn èèyàn náà. báwo ló ṣe nawọ́ ìfẹ́ àwọn èèyàn ò nawọ́ ìfẹ́ sí náà. nǹkan bàjẹ́ ọjà jóná láwọn àsìkò kan kò wó bẹ̀ oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ kò sọ̀rọ̀ kò sì nawọ́ ìrànwọ́ sí wọn ṣùgbọ́n nílẹ̀ Haúsá ó lọ bẹ̀ ó sì fún wọn lówó. ṣé àwọn pé bàbá yìí kò sí ní ìjọba kankan according to him pé wọn ò ṣe wọn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n láìsí ìjọba ó nawọ́ ìrànwọ́ sí wọn nílẹ̀ Haúsá. àwọn Haúsá yẹn báwọn náà ṣe mú lọ́hùn ṣọ́ respect ẹ̀ lọ́hùn ní ṣáà ẹni táwọn ń bú ń bí bó fẹ́ fún wọn lówó náà wọ́n á ní lọ́ ṣe gbá with the way we are trying to handle issues ẹ mọ̀ wọ́n dáadáa because Yorùbá gidi nìyẹn mo mọ̀ nǹkan tí mo sọ ṣé mo máa ń most of them call me not through my interview that you woman kan sọ fún mi pé ẹ jẹ́ gbàdúrà kékeré ní ṣe mo ní màmá ẹ sì lọ jókòó mo ní kò ì tásìkò kéré tó tásìkò ṣebí wòlíì ní ẹ lè yí gbogbo ẹ mo ní mi ò lè yí mi ò ní agbára láti yí àwa dúró de kí lọ́lọ́run sọ ni èyí wá dẹ̀ fi sùúrù dúró de Olúwa so ẹ kàn sọ pé kò náwó ni ẹ mọ̀ pé inú dídùn ló ń mórí yáṣá. Yoruba people need I need that you are very careful kí ègún ìgbà yẹn kó má máa ṣe. Èmi jókòó mo rò mo wò pé Yorùbá mélòó ló sì ṣe president ẹnìkan náà mo sì lè rí bàbá Ọbásanjọ́ àfi tí wọ́n awúrúju tó ń gbé fún Ṣónẹ́kan
nígbà yẹn ẹ̀dẹ̀ wo láti 1960 sọ́dọ̀ mi tí wọ́n á dé bẹ́ẹ̀ ní ìsà tó fẹ́ tì dànù. àwọn kí náà fẹ́ bí sọ yìí pé nítorí pé òkè òbí sọ pé òun àṣẹ òun ṣẹlẹ̀ yìí ta ló sọ pé Tinubu náà ò lè ṣe kó ṣe jù bẹ́ẹ̀ lọ ṣé òun ló wà lórí òye tẹ́lẹ̀ tó bá tẹ bá Buhari ṣe ṣé òun ló wà ń bẹ̀ ni and then tó bá jẹ́ nípa àwọn náà bá nǹkan jẹ́ ẹ jẹ́ kẹ́ni tó bàjẹ́ wá tún ṣe náà tó bá náà mọ ibi tó bàjẹ́ dé tó bá jẹ́ òun Ọlọ́run fẹ́ lò ńkọ́ and this is an experienced man tó ti cut across. Èmi ò like báwa Christians ṣe ń ṣe. I'm very very sorry. The way we are misusing our pulpit is bad. Instigating people. Kìnìkan why? Tẹ́ bá ti pray tí àdúrà ò bá gbà. Ṣé gbogbo tá à ń gbà ládùúrà ló ń gbà ni? No, ẹ ṣe nǹkan tí mo sọ ṣó ní mí nìṣà. Ṣé gbogbo tá à ń gbà ládùúrà ló ń gbà ni? Tá a bá gbàdúrà tí nǹkan kan ò bá gbà tó bá dẹ̀ ti sọ pé bọ́ẹ̀ ẹ jẹ́ ká wá tún bẹ̀rẹ̀ àdúrà mi Olúwa. Ẹni tó dẹ̀ ní òun rè o. Láti ẹ̀ má gbà pé Ọlọ́run ló wá sọ. Kagba okay, maybe it has been structured that okay, after you, èmi ló kàn, after you. Tí bí tọ́lọ́ Ọlọ́run fọwọ́ sí ni. Iye tí wọ́n náà yí náà tọ́lọ́ Ọlọ́run fọwọ́ sí ni. Tọ́lọ́ Ọlọ́run bá fọwọ́ sí kò lè ṣeé ṣe. Yeah, certificate tó gbà tọ́lọ́ Ọlọ́run fọwọ́ sí ni. Ẹni yẹn lè sùn kó má jí mọ́ náà. Wọ́n ní ṣó tán o Adéogo, ojú wọn náà ṣe máa wá gbádá tó máa lọ gbá. Àwa èmi ò gbàdúrà tó èmi gbàdúrà kí bàbá mi kú. Ṣé ẹ gbọ́ nǹkan tí mo sọ? I have been praying for him, and that is the work of a man of God to make sure to maintain peace. Ẹni tí ó bá gbàdúrà kí bàbá òun kú, kó má gbàdúrà kí bàbá oníbàbá kú. Ẹni tí ó bá gbàdúrà kó òun kú, kó má gbàdúrà kẹ́lòmíì kú. Ohun tó bá ń ṣẹlẹ̀ ní káyọ̀. That is it. Bẹ́ẹ̀ ká máa gbàdúrà Olúwa afẹ́ kí ìfẹ́ ti wá ṣe nìyẹn. God has done what he wished to do. In everything that you will do, you will see God there. What am I saying? You will see God there. Ìyá mọ̀ pé ọ̀rọ̀ olóṣèlú òsín tó olóṣèlú ò lè sọ. Irú ọ̀rọ̀ tí Tinubu sọ ń gbà yẹn wípé Buhari ṣe ń sọkún lórí tẹlifíṣàn òun á sọ fún pé tó bá ti ní fi ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá ṣeré ọ̀rọ̀ òṣèlú ni àwa kà sí. Kì í ṣọ̀rọ̀ òṣèlú. Mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ pray sincerely on that Baba, that Tinubu. The spirit he has for this. What I ṣe gbé fún yìí, the man had been nursing it over years now. So kí la wá sọ. Ọ̀pọ̀ wa ń wò bíi pé kọ́mọ̀ lọ jẹ́ pé bàbá yìí fẹ́ fi kó ọrọ̀ jọ sí i. Ṣé mọ̀ pé owó yìí tó lówó agbára sì làwọn èèyàn máa ń fojoojúmọ́ wá kiri. Agbára tó bá lò dáadáa ẹja dúpẹ́. Tó bá lò fún ire Yorùbá. Kó lò fún ire Yorùbá, kó lò fún everybody. And the will of God will be done in the issue of kápín. Lókè tí gbogbo nǹkan bá dàbí America and everything God kí la fẹ́ pín fún náà. Ẹ wo Yorùbá nation tó sinú dà tó a bá gba Yorùbá gan àbí ká gbàdúrà kẹta ti pọ̀ jù a fẹ́ para wa ṣàfẹ́ràn ara wa ni. Ṣàfẹ́ràn ara wa yàtọ̀ ẹgbẹ́ tẹ́lẹ̀ kọ́ bá fẹ́ gbé kan pẹ̀lú mi ìlú lẹ́ni. Somebody was sending me ṣẹ́mọ Yorùbá ni mí mo wà lábẹ́kúta mo náà Abẹ́òkúta ni mí and you have a ministry that is help that means kí o tọ́ lọ Ọlọ́run pẹ̀. Mo dàbí báwọn bíi mẹ́ta kan ní òótọ́ ni kàìta oríṣiríṣi different things ká máa jẹra wa lẹ́sẹ̀ ká máa ṣe oríṣiríṣi ká máa ṣe àgbọ̀n iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn mọ́ yàwọn tó ti lọ gbé lẹ́yìn ìgbà tẹ́ bẹ̀rẹ̀. Wọ́n tún náà mọ̀ ṣe jù yín lọ wọ́n ṣe wá orúkọ tó fẹ́ pè tí wọ́n báyìí wọ́n lè ní Yorùbá rẹpẹtẹ. You want to laugh? Ojú ọ̀run tẹ yẹ bò láì bá wá kanra. No, personality ńkọ́, commitment ńkọ́, dedication ńkọ́, and so on and so forth. They will even tell you that he can do it more than you. How many of them can get there and do it? I think what he want because his process is there. He has many people that he can call upon and do. Tọ́tí jọ mọ́. Ẹ jẹ́ kí wọ́n ní òun wọ́n tẹ̀ fi síbẹ̀. Wọ́n ti fún wọn certificate yẹn náà ẹ̀ṣẹ̀ ń lọ sí kóòtù. Bí wọ́n bá dé kóòtù kí ni wọ́n fẹ́ sọ? Ok, ẹ gbọ́ mi. President mélòó lẹ́rọ pé wọ́n lọ sí kóòtù wọ́n jàre àwọn ní kókó mbẹ̀rẹ̀. In the history. Ó ṣẹlẹ̀ sí gómìnà ìpínlẹ̀.
mo ní president mi ní gómìnà mo ní president so ṣé rí bí nǹkan bá ṣe ń ta wá lára kọ́ ló jẹ́ ká náà fẹ́ fi hùwà we need to calm down mi ò jẹ́ nínú òṣèlú kankan mi ò in fact I hate but lẹ́nu ojú mẹ́ta tí mo bẹ̀rẹ̀ the trends of things we need to speak out and then through this platform we can speak out and tell our people to calm down. Even the Christendom, let us calm down. Let us not say what God had not asking us to say. Let us not be biased. Let us not say that, okay, Ọlọ́run sọ fún mi ó dẹ̀ gbọ́dọ̀ wọlé tipátipá. In everything God says, there is human element there. Tí àwọn èèyàn bá mú kó ṣeé ṣe kò ní ṣeé ṣe. So what are we talking about? Àwọn èèyàn aláìṣẹ̀ nígbà yẹn ṣàṣìmọ́ máa pariwo tó pẹ̀lú àwọn tá a jọ máa ń sọ ọmọ ní ariwo kọ́ lè léyìí ṣé wọ́n ṣe ń ṣe wáyé dá mọ́ ní ṣe ò lè jà àwọn èèyàn lágbára wà lọ́wọ́ ẹ̀ what we need to do is to be praying àdúrà kó mo ní kí wá ní nígbà tí wọ́n wá táwọn èèyàn kó rẹpẹtẹ mo wá pè kan náà bíi méjì mẹ́ta mo ní kí lè ṣe sí i. ó ti ẹ̀ jẹ́ pé ìjọba parọ́ wípé nìkan kan ò kú ìjọba ṣẹ́ wípé òun ò rán wọn ká láti pa àyàn ní Lekki toll gate wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ rẹpẹtẹ. Torí pé wọ́n jẹ́ alágbára náà ṣe lè parọ́ kọ́ mo jẹ tó ń pè lágbára nìyẹn lẹ́yìn ìgbà tí wọ́n ní òkú yẹn kí la wá ṣe sí ìjọba ò lọ àwọn tó ti kú ṣebí irú ẹ̀ náà tún bá bàbá àdé wọlé tẹnu sọ pé tọjọ́ tó bá fẹ́ ṣe sùwánì àwọn sọ́jà dé ṣègbè ní kan àti sọ́jà bá fẹ́ gba ìjọba tí sọ́jà ò bá gba ìjọba tó ń dẹ̀ lè gbà they will be loyal to the government of the day. Abẹ́mọ̀ that is how they are trained. àfi tó bá lọ kó foreign military wa àwọn sọ́jà dẹ̀ ti sọ mo ti kàrí tó sọ pé ìjọ democracy tí wọ́n tó jẹ́ pé àwọn náà pẹ̀lú ẹni tó fight ẹ̀ àwọn ṣetán láti truncate ẹ̀ so imagination common sense nìyẹn níbo wà ní sọ́jà olówó afẹ́ wá gbàjọba. a ó máa retí ohun tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ tí wọ́n ó kéde ìyànsípò tàbí lọ́jọ́ tí wọ́n ó ṣe ìbúra wọ́pò fún Bọ́lá Ahmed Tinubu sípò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti kéde rẹ̀ náà wípé wọ́n ti dìbò yàn án ó sì ti gba certificate of return ìyẹn certificate ìwọ ipò agbára kí wọ́n búra fún wọ́pò lókù ìgbàgbọ́ wa ni pé ire ni yóò jẹ́ tiwa nílùú yìí wọn ò ní fẹ̀jẹ̀ wa ṣètùtù fún Nàìjíríà bógo tí ń jẹ tọ́lọ́hún. Kẹ́kẹ́ ṣàlàyé fáwọn èèyàn wa náà mo ṣe ń sọ yìí kóríkálùkù ohun tó máa sọ kó mọ̀ ká má wà too personal because of what we think that it should be we should not be too personal ká rántí àwọn ọmọ wa tó wà lọ́nà jíjìn nítòsí ká rántí wọn kí ẹ̀jẹ̀ ká má gba ogun tàbí wàhálà láàyè ohun tí Ọlọ́run bá fọwọ́ sí òun lè máa rí tó máa ń wá sí ìmúṣẹ lábẹ́ bó tilẹ̀ òun kórí èyí tí Ọlọ́run ò bá fọwọ́ sí ẹni tó ṣe tó sì ń mú jẹ Ọlọ́run ṣe wà pẹ̀lú ẹni o. So àwọn òde wa gbọ́dọ̀ tí wàá tira wa lọ sínú wàhálà and then most people of God you should know that you are called to preach not to destroy. You are called to preach to bring peace. You are called for good work not bad work. There are some things tá a gbọ́dọ̀ sọ lórí pẹpẹ. We should not manipulate the altar and make an altar a place for another person. Altar that might be support. If you are doing that, you are misplacing your priority. That is it. So ìtẹ́ mi sọ nípa ìtí mo rí ni. Àwọn dẹ̀ fún mi lórí ọ̀fẹ́ láti sọ kì í ṣe nítorí pé wọ́n ti wọlé. Tí ẹ bá béèrè lọ́wọ́ àwọn èèyàn wa kí ẹ tó lọ yìí pé ṣé lóòótọ́ ni mo ti sọ fún wọn pé nǹkan báyìí ni mo rí. Tí mo dẹ̀ sọ fún wọn pé they must not tell anybody because I didn't send them to anywhere. Bẹ̀ẹ̀ tí nígbà tó ti wá sí ìmúṣẹ I have to let the people know pé truly wọn nǹkan tó lọ́run sọ ni pé òun máa ràn láti wá ṣe àtúnṣe ṣùgbọ́n tí ó bá ṣe àtúnṣe yẹn ìwọ protein that's what it was. So ẹja mọ tẹ̀síwájú ìsìn ti wáyé ṣáájú ṣùgbọ́n a ó fi bí ìsìn ṣe wáyé nínú ìjọ yìí a ó fi díẹ̀ hàn yín nú ẹ̀ kẹ́ ẹ gbọ́ díẹ̀ nú wàásù ẹ farabalẹ̀ láti wo ètò yìí títí dé parí ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi TV Ọlákúnlé Fásùgbà ló kọ mi. The pace of the real man of God, you don't know. Do I go for any holiday? No. Do I take my wife out
to any hotel. No, nothing, nothing. All we are carrying about is to carry our bag and go. For almost 18, 19 years, this is how we live our life, even with children and some people that follow us. And then how will you now come and follow me, and then I will take rubbish with you? I will not take rubbish. You just go to a place where they can take the rubbish. Because there is a way, standard that we live. If you want to follow it, it will let you. My Lord. And then you want now to come begin to reduce what I am trying to build for almost 20-something years, all in the name that Urayi. To Urayi ma pakara again. Olu Urayi lawa. We are ready to share Urayi for now. Because I want people to say opening no aye. Kwa gbogbo ilé ẹ wá kú lọ́jọ́. Èmi náà kú lọ́jọ́. Ohun tá a bá fi sí, ohun tá a bá ṣe la máa ṣe kí ni. La máa débi àdúrà tí mò ń gbà ní wípé nígbà tí ó bá tó àkókò. I want to live my life that when I get to heaven, the angels will say, this is gallant soldiers have come. What are you talking about? Are you a giver? You have to give. He gives to you now. You have to, little that you have to take out the portion of God. I said, don't listen to any message. I am giving you this message. That it is true that you must give to God. It is true that you must serve for God in whatever you have, your time, your strength, your intellect, everything that belongs to you. You have to use it. If you have a good idea, plug up. When they wanted to do this thing, only phone, they wanted some more. I've been an evangelist down here. I said no, because only I am doing it because God said I should do it. That when we call another call, like 50 people can come here. Brethren, listen to me. If you give, He will give. If you stop giving, He will stop giving. What the matter about? And me watch a lot of universities skyrocket soaking to them more because and he stopped in giving because he believes that we are not going to church to go. And what all of man do that Lord will have designed it. Who are those people that are now God want to use? Those that what that submit themselves. I want to be able to give a job. What they bring was shocking. What they do was shit. Or come on, they marry or fair. Who wanted that to force it? Do you know the time I asked you to bring shit? How many that brought it? Nobody. Because evangelists were telling me they're going to really sort it. I don't have time for that. I don't have time to be saying, no. Because my spirit doesn't do that. If I said it, you like it. But sincerely be assured that I have nothing. Just for coming to church and be enjoying the grace of God. In fact, if it is to pray for you, I will lavish my prayer. And you will think you are wise. You are not. When God sees our sweat, He will place us where we belong. Somebody shout hallelujah. Why should we give? We give because the Lord Himself set Himself as an example. But also the Lord for I know is a what? Is a gift. What if you like Second Corinthians chapter 9 verse 2. 2 Corinthians chapter 9 verse 2. Nítorí mo mọ̀ múra tẹ́lẹ̀ yín èyí tí mo fi nítorí mo mọ ìmúra tẹ́lẹ̀ yín èyí tí mo fi yangàn fún àwọn ará Macedonia nítorí yín pé àìsàn bẹ́ẹ̀ ni màá dákẹ́rẹ́. 2 Corinthians chapter 9 verse 2. Nítorí mo mọ ìmúra tẹ́lẹ̀ yín èyí tí mo fi yangàn fún àwọn ará Macedonia nítorí yín pé Ákáyà ti múra tán
níwọ̀n ọdún kan tí ó kọjá ìtara yín sì ti ru ọ̀pọ̀lọpọ̀ sókè. Church gbọ́ ìtara láti fi sílẹ̀ fún Olúwa. I was surprised when I saw this preaching. I don't know who had done it. It could be evangelist or Kolaya. You see, the one that done it. When I saw it, I was happy. Some people will say that, say, listen to me. You could be wrong. Ọ̀rọ̀ ẹgbẹ́ ìrọ̀lẹ́ owó bá ló fi ṣe fún Olúwa. Ọkàn tí èèyàn bá lè ló fi ṣe fún Olúwa. Olúwa bọ̀kún fún mi. Olúwa bọ̀kún fún mi. Tó bá bọ̀kún mi máa ṣe fún ẹ rárá. Thank this strength, they move very high in the Lord. God establishment in glory and everything around them. Katara. You can have your money and you refuse to give it to God. You can have your intellect and you refuse to use it for God. You can have good idea and say, "Let me go and pay one shaking it." Most of any college the church to residential. Money, what do you think? Do you think that we are illiterate here? Message brought us down. When you look at those children that you saw, all of them they are graduates. All the young ones you saw, they are graduates. But they be philosophy, you know, if I'm a shakosawa. Philosophy was of course. But she got that concept. Tó bá tiẹ̀ ṣe wà nígbà dákẹ́ òní fẹ́ wá ṣàkóso ní máa bá ìpàwọ̀ àṣàkàrà àjọ àmà aṣọ òyìnbó kan ṣé òyìnbó tó lè gbé yàn lọ́rùn àgbájì. Humility gbogbo àwọn tó kọrin bíi gbogbo àwọn tó kọrin láàárọ̀ ẹ̀ almost most of them are graduates. It's because we handle ourselves. What is a certificate that doesn't have Christ? Yes, a certificate that doesn't have Christ. Are you a giver? That's what I'm still asking. Are you a giver? Are you a giver? Even that I don't go to school, I have graduates as my children. I go back to do graduates. But I come 2+1. I'll ask them to come and teach me now so that I will go and go. Yeah, what is it now? What do you know? I said I'm a giver. And you have 1,000 naira. Nínú àpò ẹ̀ láti máa fọ́ fún yìí fi 20 naira fi 10 naira ẹ̀ 1,000 yẹn oṣù lójú ẹ̀ torí kò tí tó máa gbéra pọ̀pọ̀ àti mìíràn. I was telling you, no, I don't need, I am trying to encourage you. Just make sure you are a giver so that God can give to you. He said give, actually shall be given. Don't forget that if you don't give, your prayer cannot give anything if you don't practice giving. The principle of giving or taking from the Lord is what? Is to get, is to when you give it back. You want to show to people that you know, for any job. You should know that when you are a decade or for one. Kí wọ́n mú báskẹ́tì kó fi bùgàrí wá fún ọlọ́run kí wọ́n gbé àpò ńlá tó tó kíní spíkà kó fi bùgàrí wá kó náà bùgàrí tiẹ̀ kẹ́lómi tó wá lọ pé ìtútù yẹn kó fi gbà lẹ́yìn tó wá gbé sáfìn Olódùmarè Olódùmarè ló yẹ wọnú àfihàn mi lọ ohun tí ẹ mú wá yẹn ẹ lọ fi kó ohun tó bá wọn tí wọn ẹgbẹ́ ni tó gbélé ìdánwò àgbé lọ òṣèlú oṣù wọn tá a bá fi wọn wọn fi máa wọn. That is why some people stay in a place. I was telling our people yesterday, I said, for over 20 years now, mi ò rò pé mo lọ sí ṣàkóso àkókò tó lọ raṣọ pásọlá lè fi gbówó ẹ̀ bóyá ń kàrà lọ fún máa ìbá àjọyọ̀ máa bá kájú sómi lẹ́ẹ̀kan ṣe máa wọ́n ti fún mi ní kàbálà kan mo fi almost 1,000 to kó mo lè ṣe jọ́ sómi ní gbogbo ẹ̀rí òru mo lè yà mú kàbálà lè yà kó sábẹ́ ṣíà mi dẹ̀ dá ọjọ́ kan ni wọ́n ṣiṣẹ́ wá ṣá tó bá fẹ́ fún mi láṣọ gidi tó bá fẹ́ fún mi ní nǹkan má lọ ra pálí fún mi gbóná kí mi bẹ́tìdé mi ò nílò pálí
wà á gbé pálí kò máa gbé pálí bọ̀ wá tí mo fẹ́ jẹ pálí máa fi pálí ẹ̀ kólẹ̀ bẹ́ẹ̀ sì ní ọ̀la tó bá mi ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ ọ̀tọ́ bá fẹ́ fún mi ní wọ́n ní kó má fún mi pálí. I was in a birthday of one mama yesterday. I ministered in a place 2 days ago. The original they gave to me, it was new notes. That was the note I went to give to that man. Because when I was marking my 50th birthday, he bought a very big Bible. When I needed to check some things, I went to that property and he bought one way. Yes. Let me go and give her this thing from the altar. You must be a giver, giving unto God. You must be a giver, giving unto God. When you give unto God, He will give unto you. It is not only money, it's your time, everything. To Olúwa in the sense that you are trying to make things right. God will be doing it. Oh my God, Christ will go live and teach one woman when you take a reader. Tell you one man who the reader. Why should we give? Because to be a blessing to others, to be an example to others. If you are moving with somebody that despite the things on the altar, instead of you, they learn good things from you, they will never learn. Back then, no man learn well. It's what you don't take for you. It's a can be when in the Old Testament, not is on the never. In the Old Testament, not to give change Old Testament, not to change them. When you say those Testament, not to jail. Those things is what they quote. I don't answer such questions. Because I don't know anything. The little I know, I will preach it. If I don't have time, I don't know. That's what I mean. You watch me, submit yourself to God. Just humble yourself and see what God will. Be a good example. No. Be a very good example. Don't be a bad example. Just be a good example. If you are doing anything, do it. Tell your body where the point everywhere. A brother has a question, yes, there are some things we never know by now. Nítorí wípé wọ́n ti jẹ́ ọmọ òbíburúkú àwọn náà máa jìyà. That's it. That's why we need to be praying. Abẹ́gbọ́n pàṣẹ bí sọ wọ́n ní àwọn abẹ́rẹ́ ẹ̀ṣẹ̀ bàbá wò. Lára ọmọ títí dé ìrọ̀kẹ́. What are you talking about? I'm telling you about bẹ̀rẹ̀ àdúrà tó dẹ̀ máa gbà àdúrà àní Olúwa ṣàánú. Táàánú yẹn bá ti dé ó dé nìyẹn. Táàánú yẹn bá ti dé ó ṣe kí ni ó dé nìyẹn. 2 Corinthians 9:2. I am finishing. Nítorí mo mọ ìmúra tẹ́lẹ̀ yín. Mi ò gbọ́. Nítorí mo mọ ìmúra tẹ́lẹ̀ yín. Èyí tí mo fi yangàn fún àwọn ará Makedonia nítorí yín. Akí àti múra tọ́dún mọ́ ọdún kan tí ó kọjá, ìtara yín sì ti ru ọ̀pọ̀lọpọ̀ sókè. Very good example. Somebody is seeing you, bó ṣe lọ bó ṣe bọ̀. Àwọn ọmọ ẹ̀ ló kọ́ máa bẹ̀rẹ̀ bó ṣe lọ tó ń bọ̀ lórí nǹkan tí Olúwa. Àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe nínú nǹkan tí Olúwa. Mọ àwọn rí mọ́mì nígbà tó fi ọmọ sílẹ̀ fún Olúwa. Nǹkan táwọn náà máa gbé dàgbà nìyẹn. Kó tó dé pé àwọn tẹ̀tẹ̀ wà ní ṣọ́ọ̀ṣì. Àfi ká ṣe gbogbo ọ̀nà ìbàjẹ́ o. Àfi ká ṣe o. Àwọn náà lọ́wọ́ máa lò ó ṣe pé ilé ẹjọ́ ń ṣe. Tinubu yẹn náà lọ gbọ́dọ̀ sí iná bá ń bẹ̀ ní wọ́n ti pọ̀ jù ní wọ́n ti pọ̀ jù ní ìyọ̀dá yìí kò bí a cause of it. Somebody shout hallelujah. Hey, I preach undiluted word. Take my message to anywhere. They will mark it for you. What should we give? Okay, how much should we give according to our prosperity? Kí ni báwo ló ṣe tó láti fi fún ni? A fi fún ni gẹ́gẹ́ bí o ta ní ìfifúnni nìyẹn. Kì í ṣe pé òkè ìrìnà ní kájà $10 ọ̀rọ̀ owó náà ni wọ́n máa ń pọ̀ jù nínú gíbi. Ókè $10 ọmọ ṣe ọmọ
lọ fi 10 naira tiẹ̀ ẹ bá sọ pé kí ẹni tá ń sọ̀rọ̀ ẹ̀ ó lè fi 1,000 lé ẹ mọ iye 10 naira tẹ́ máa rí ní 1,000 ẹ̀tọ́ ní ìṣẹ́jọ́ ìtọ́ ní kájà ní ọba dẹ̀ sọ̀rọ̀ ta ló ti dáwọ́ gbogbo owó yẹn ó lè kó lẹ̀ you are not given according to your prosperity you are not given according to what you have. 1 Corinthians 16:2 Deuteronomy 16:10 1 Corinthians 16 ẹ bá mi kà kíákíá 1 Corinthians. Ọ̀ṣìgbọ́. Ṣèṣìgbọ́ ọ̀pọ̀ tó sọ. Gẹ́gẹ́ bí Ọlọ́run bá ti ṣe. So if this message tó bá ṣe ń lọ tó rò pé bóyá wọ́n bá yín tí ó bá ti ṣe gẹ́gẹ́ bá ti ṣe fi fún ẹ o ti parí. Bẹ́ẹ̀ tí ó bá jẹ́ wípé Ọlọ́run fún ẹ ọdún tó ṣe lọ kò parí àfi kò tún ṣe. Torí láti gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ṣe fún ẹ yẹn òun lọ́lọ́run ti máa mú ìbùkún jáde ẹ̀kọ́ ọ̀dà ní pé kí ní ògbẹ́ arákùnrin yìí láti ṣe àbárábẹ̀ láti ṣe jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run náà wà máa bẹ́ ṣàǹfààní ṣe á máa wò akọ̀rí ilé ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹ everything just stay in a place torí pé kí ni o ní mọ̀ nípa àwọn ìgbésẹ̀ yẹn Ọlọ́run òróró ẹ ti ṣú róró náà bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ bá ṣe ń worship Ọlọ́run devil is trying to go and make a certain report because he is the accuser of brethren. Devil is trying to make a report of the way we are serving God. Ẹni tó ló fẹ́ ṣe lórí àwọn bàbá yìí ló ṣe. You don't know that devil is doing that. They call him as accuser of brethren. He stops many miracles because of the attitude and our character, our thought towards the things of God. At times when you are supposed to clap very well unto the Lord, you just when any common be one two one more many pay church ló ṣe. Ọ̀rọ̀ mìíràn tó máa sọ nínú orí pẹpẹ tí wọ́n ti ẹ̀rí tí ẹ̀rù rárá wà ní wọn ní wọ́n bá lọ́wọ́ adé ṣọ́ọ̀ṣì wàá ṣe báyìí wàá ṣe báyìí. Èṣù yẹn náà kò tún ti dú dáadáa. Ti dú dáadáa. Tí gbogbo ayé bá rẹ̀ wọ́n ṣe báyìí. Ó ní mọ̀ pé ìbáàjọ́ oṣù méjì ló fi ṣe ó ti disconnect. I should be talking to somebody. Ó ti disconnect. Tí wọ́n bá wá ju àdúrà láti orí pẹpẹ, àdúrà yẹn òkú sí kò ṣe lè gbà tó. Ọlọ́run ò lè gbọ́ lórí ọkàn tó gbé wá. Ọkàn tí ò tó. Message is for us to change. It is not to argue about. You don't argue the word of God. The word of God is yea and amen. You don't argue the word of God. You accept the word of God. Deuteronomy 16:10. Èmi ò gbọ́n tẹ̀ ká bẹ́ẹ̀. Pa àjọ ọ̀sẹ̀ mọ́ sórí wa lọ́rùn rẹ. Àbẹ́mi ni mo kọ́ ibẹ̀ yẹn. Láàrin ọ̀sẹ̀ gbogbo yẹn lọ nínú Bíbélì ebi mo bó ṣe wá ariwo ṣe wá pọ̀ ní ìgboro nísìnyí bí mo bá ariwo ṣe pọ̀ gbogbo yẹn nínú gbogbo jẹ́ àwọn pásítọ̀ kan náà lóòótọ́ ṣe náà àpọ̀tọ́ kàkà kan wàásù ìyìnrere àwọn lọ sí Jamaica àwọn bàbá àwọn dé báyìí búrẹ́dì tó ń jẹ ń bẹ̀ bọ́tà wà nínú ẹ̀. Ó jẹ búrẹ́dì ẹ̀ bá àwọn ọmọ ẹgbẹ́ náà lè ṣàánú fún ẹgbẹ́ kí ló wà ní búrẹ́dì àti bọ́tà tí wèrè kan jẹ́ láàrin títì. Wọ́n wá kó everybody pọ̀ wọn ọmọ ẹni tó ń sin Ọlọ́run àti ẹni tó ń sin ra. If you see the house I've just built now, it has 10 convenience there. Toilet mẹ́wàá ló wà bẹ́ẹ̀. And God is miraculous God. Ẹgbọ́n kí ni ẹ̀ ní ṣe? Àwọn tó dẹ̀ ń wá àṣùfù ṣe náà ti church put. Tí ẹ̀ ń kingdom of God ṣókò yẹn expand. Ibi tí wọ́n láti bẹ̀rẹ̀ yẹn. Tí wọ́n bá tún fẹ́ ṣe oyin, wọ́n tún gbé kámẹ́rà sẹ́yìn. Àná wọ́n yẹ ṣe pẹ̀ ráìsì àti ẹja àtọ́kù méjì fáwọn yẹn. Our God is good. Nígbà tí Bíbélì sọ pé ohunkóhun tí ọwọ́ ọ̀tún ẹ̀ bá ṣe, ọwọ́ òsì ọ̀ṣọ́ sí kíni gbọ́dọ̀ lọ. Mi ò mọ bí tó ń ṣe rí.
Somebody shout hallelujah. So when should we give? The early Christians used to give on the first day of the week. Ó láti kà lẹ́ẹ̀kan yẹn, ìdálóní 16:16. Lẹ́ẹ̀mẹ́ta ní ọdún, tí gbogbo àwọn ọkùnrin yóò bá àwọn níwájú ojú Ọlọ́run rẹ̀, níbi tí owó gbé náà, ní àjọ àkàrà aláìbú, ní àjọ ọ̀sẹ̀, ní ọjọ́ àgọ́, ní ọjọ́ máa ṣe san, ní ọjọ́ àìsọ́wọ́ wọ iwájú Olúwa. Ṣọ́ọ̀tì gbọ́, ẹni pé má ṣọwọ́ wájú Olúwa. It is not right for you to ṣọwọ́ wájú Olúwa. Wọ́n tó bá ní kò ṣẹ̀ṣẹ̀ níbẹ̀, Ọlọ́run ti mọ̀ pé òun ni Ọlọ́run ló máa lọ bá tó máa pèsè fún ẹ. Ọlọ́run ló máa lọ bá tó máa pèsè fún ẹ. Olúwa ràn mí lọ́wọ́ láti fi fún ni. When you get little and you are doing that, you will see that God will be trying to do what? To give back to you. God will be ready to give back to you. You are trying kó bá Ọlọ́run rìnrìn àjò tọkàntọkàn kó wo nǹkan tó lọ́run máa ṣe fún ọ. Finally, where and when we see in the people in need, then you give. Ibikíbi tó bá ti rí àwọn ènìyàn tó ṣaláìní gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ògbọ́dọ̀ tó bá ní gbọ́dọ̀ fi fún pàápàá àlàyé ìgbàgbọ́. Àwọn aláìní, àwọn tó bá ní, tí ò ṣe pé wọ́n jẹ́ ọ̀lẹ, wọ́n ṣe àwọn ọ̀wà ọ̀lẹ ni wọ́n. Fún mi, don't live your life on ẹ wá fún mi. I met one man, èèyàn ti wọ bí almost 50 years. The man was saying that wọ́n náà sọ wípé ọmọ ọba lòun máa fẹ́. Bọ́bá wà fi aláàfin kiri. Ní bá ṣe kánsẹ́lì tó máa wá bá òun ní ọmọ ẹnìkan ọba kan ẹ̀lọ́kùn kọ́ lẹ́tà sí tó lóun ní lójú oorun. Wọ́n á pray, ẹ̀mí Ọlọ́run ní kí n bá sòtọ́ ọ̀rọ̀. Bá pè lọ́jọ́ kan, mo ní kí ni èjì, ó ní 51. Mo ní tẹ́ ẹ̀ bá wá lọ́mọ ọba fẹ́, ẹ̀ ṣe fi ọmọ àgbẹ̀. Wọ́n ní ìpàtọ́ Ọlọ́run sọ fún mi, wọ́n ní wọ́n lè pa. I will not listen to that thing. Wọ́n ní tí mo fi face báyìí, God asked me to face you so that káyé yín máa bàjẹ́. Ó ti bàjẹ́ díẹ̀ o. When I want to talk, I will talk. I have the authority to speak, and I will not speak rubbish. You can call it rubbish, it's not rubbish. What is the idea? Because if you are 52 and you don't have room to marry by now, we have to settle that question. Settle your name. Abichi Jebu. Where you marry Tom. Wọ́n ní èṣù ló bá yín sọ̀rọ̀ tó fẹ́ fi àkókò yín ṣòfò àtijọ́ yẹn mi ò jẹ́ ní mọ́ torí kò fẹ́ kó tọ́. Wọ́n ní if you are ready to marry today, I have sister that I give to you. Ó tẹ̀lé pé wọ́n gbọ́dọ̀ gbàdúrà dáadáa ní kó tó kórè gbogbo bá sísá wọn. Kí sísá tó kẹ́rù máa bọ̀ wá bá mi ní ẹgbẹ́ dáàdì ẹni bí tẹ́ ẹ kó mi sí. Àánú èèyàn kí n pẹ́ ṣe á mú mi láti ṣe àwọn nǹkan mi. Wọ́n á jẹ́ máa gbàdúrà ìgbóluwa, mo ti dáná sí ẹ lọ́rùn. Àbí kẹ́ ẹ ràn mí lọ́wọ́, ó dẹ̀ máa ràn mí lọ́wọ́. Ó máa ràn mí lọ́wọ́. When you bring any sin, bí solution ṣe máa wá, ẹlòmíì àti ẹlòmíì bí àwọn special interest for which you know. No, that's my nature. That is just my nature. Ìṣe kò mi kọ́ ara mi lọ. Ẹlòmíì tó bá gbé ọ̀rọ̀ mi wá láti dá. Máa ti dùn mí àti bẹ́ẹ̀ máa bọ́ lójú mi. Ibi dé tí ìṣó dáhùn ìwà lóru bá. Gbogbo ọwọ́ adánilóró ọ̀rọ̀ fagilé nínú ayé. Tó o bá rẹ́ni tí yà ń jẹ ìrànlọ́wọ́. Tó o bá rẹ́ni tí ò ní ìrànlọ́wọ́. Ìwọ náà má jẹ́ aláìní. Bíbélì sọ fún wa nínú títù. Ó ní kí gbogbo akọ́lẹ̀ ṣe kí ni? Ká lọ ṣiṣẹ́, ká lè ṣe kí ni? Ká lè ẹ̀ mọ̀ ní tó bí ká lè ṣe, ká lè fún àwọn èèyàn. Just that you can give. That's why I cannot pastor a lazy person. You have to get something done in our church. You have to get something. You have to get. Ogombo láì ṣe nǹkan, ogo ò lè dé. Ogo ọ̀hún tí mo sọ, ogo ò lè dé. Èmi ò gbé ojú mi sókè wọ́n níbo ni alájọ àti ọba ti gbójú sókè gbogbo sókè kó lọ pọ̀ ibi. If you don't know what to do, lọ ṣe kí ni?
kọ́kọ́ bí láti bẹ̀ lọ ìbẹ̀ ní wọ́n gbọ́dọ̀ ní ọmọ tó ń ṣe ajókòó sílẹ̀ kó máa gbọ́dọ̀ kan lọ́jọ́ jókòó sórí òkè lásán kí ló ń lọ sí lórí òkè láì iṣẹ́ kankan lọ wájú bá wọn pàǹtí wòlíì bẹ̀ àwọn yóò náà ò ní iṣẹ́ a máa sọ mẹ́sìkì orí burúkú fún un àwọn orí ẹ̀dá àfihàn ọba ìwọ kẹlẹ́ wọ aṣọ tó tàn sọ̀sọ̀ yìí bàtà ti já ta ló fẹ́ fi aláìlówó jọba. àfi ilẹ̀ Yorùbá kan ṣòkò lọ́wọ́lọ́wọ́ torí ẹgbẹ́ bẹ́ẹ̀ bí síta ọdún ní kò lówó lọ́wọ́ àwọn afọbajẹ́ náà ò fẹ́ mọ́ lẹ́yìn iṣẹ́ àwọn ẹ̀ṣọ́ máa fún ayélujára tuntun jẹ́ yóò fẹ́ sọ ẹ̀dùn wọn bí wọ́n sọ online yóò fẹ́ sọ àfihàn ó ní ọ̀nà aláwọ̀ lè fi jẹ́ wọ́n máa ń ka sófì gan aláwọ̀ lè fi jẹ́ pé kò lówó lọ́wọ́ ẹ̀dá àwọn fẹ́ mọ́ láti Amẹ́ríkà yìí eléyìí máa ṣe jì gbogbo kìíní nígbà wọn ti ṣèkọ́ àwọn oúnjẹ fún ọba ẹgbẹ́ yẹn ti lọ ẹ máa ṣẹ̀ṣẹ̀ máa kóṣù lọ fọ́ba wọ́n ní kọ́ba má lè lọ pàdé àwọn ènìyàn gidi máa yàn bàbá yẹn sọ̀rọ̀ ẹ lọ́dún yẹn náà ọjọ́ mẹ́rin ló fẹ́ lò láyé tó ń dúró pé ọ̀la ń bọ̀ láì ṣiṣẹ́ ọ̀la ń bọ̀ ọ̀la ń bọ̀ ọ̀la ń bọ̀ ọdún kìíní ọ̀la ń bọ̀ a ní mo rí yín wípé ẹ máa ṣe wéèrè bọ́ àkọọ́lẹ̀ lẹ́mẹ̀ ọdún kìíní olólùkọ́ ní ó náà wọ́n wọlé náà sọ́dẹ̀ ọdún kejì olóògbé ní ó náà wọ́n wọlé sọ́dẹ̀ kò dẹ̀ wá ṣọ́ọ̀ṣì kò ṣe kọ́kọ́ tó bá ti tọ́ sọ́ọ̀dì a máa gbé gara wọn jáde ẹgbọ́n kí ni ẹ̀sìn ó ṣe bá olóògbé ní ẹ àwọn wọlé sọ́dẹ̀ mo ní wá bí jókòó. Let's talk together. Listen, wo ni tèmi yàtọ̀ lọ sincerely wo ni mi yàtọ̀ because wo ni with explanation mi ní báyìí gbàdúrà tí bá rí kó serious àbí èèyàn ní degree ẹ bá pray kó di director sọfẹ jì bẹ́ẹ̀ gbọ́ ọtí mọ sọ school start tó ní p méjì lónìí iṣẹ́ tó lè fi ṣe àmọ́ àbí tí Ọlọ́run bá dá sí ọ̀rọ̀ ẹ̀ tó bá lọ dá sí ẹ̀ tí ẹ̀ sílẹ̀ wọ́n tó nínú iṣẹ́ ìjọba tó bá ti gbé ìfowó ọmọ àfàwọn ẹ̀ tó bá yẹ torí gbogbo ẹ̀ ti wà protocolized somebody shout hallelujah but you have good certificate ó dẹ̀ fi hàn mí a máa gbàdúrà àwọn máa ṣe máa gbọ́dọ̀ pé àìká certificate wà bá ní fún ọ bí ọ fún 15 years ló fi ń gbé káàkiri tí o fi ṣiṣẹ́ 10,000 ogún ti kó ayé wọn ní ṣọ́ọ̀ṣì ọ̀dà ṣọ́ọ̀ṣì lọ́ọ́ ti ń pa ṣé òkùnkùn jẹ kágbá Ọlọ́run máa jà nílẹ̀lẹ́lẹ́ abájọ gbàdúrà kò pẹ́ lórí iṣẹ́ àbí ìtọ́ ti gbé ìnílẹ̀ lórí tó jẹ́ orúkọ tó wà nínú certificate yẹn òun ló ti wọ èrè ayé and I ask that person kó o ti gbọ́ testimony yẹn lọ sí ìròyìn kó lọ bèrè orúkọ wo nílé ó dẹ̀ wá sọ fún mi kó orúkọ òrìṣà kan ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá kójọ kan túká that's the interpretation ó dẹ̀ gbàdúrà kó tó lọ tún gbàdúrà gbà wọ́n máa tọ́sẹ̀ ọ̀sẹ̀ kẹrin tá a ṣe gbogbo yẹn àbí ọ̀sẹ̀ kẹrin sọ̀sẹ̀ kan níbi tó ti kọ application sí ní Holland wọ́n ṣe pè é ní ìmọ̀ṣẹ́ ó ti já pa. You must be a giver. So when you see people that are in need, try to do what? Try to give to them. But if you want God to bless you, you have to get the principle of what? Giving. Serve God and do the needful. Why can't you buy here with the wild logic? Go around you yẹn ló ní principle. The moment you fail the principle, there is no prayer you can pray without doing what you're supposed to. Àwọn ọ̀pọ̀ wà ìgbésẹ̀, àwọn ọ̀pọ̀ wà àdúrà. Tó o bá gbàdúrà tó o bá gbé ìgbésẹ̀ wàhálà. Tó o bá gbé ìgbésẹ̀ tó o bá gbàdúrà wàhálà. You have to balance it all. Oṣù táwa yìí, Olúwa pè fáwa ní oṣù kìíní. Oṣù o máa rí ìyanu gbà. Dìde ńlẹ̀. Wá ní Olúwa pé ìyanu rẹ̀ sínú ayé. Ó yá gbàdúrà lórúkọ Jésù. Pé ìyanu rẹ̀ sínú ayé mi, rán àánú
rẹ̀ sínú ayé rán orí ọ̀fẹ́ rẹ̀ sínú ayé. Bayeke makasoto ya yekere makasoto. Bakazeke masanda hule kayere kubosoto. Bakazori bayele wakasanda hule kashante ya. Yeseke ni bayekere makazanda. In Jesus' name we pray. I will not call anybody out, but I am led by the Spirit. Evangelist Okola upon here. I want to let you know this. Want to buy Aga CD, Agata on our lecture. So, si message yẹn bá nítumọ̀ létí ẹ̀ tó yẹ pẹ̀lú, mo fẹ́ kó forúkọ sílẹ̀ fún wọn sí ọwọ́ wọn láàárín ìpè sí bóyá tó dá máa bẹ̀rẹ̀ convention, gbọ́dá máa bẹ̀rẹ̀ convention April 2nd. So by mid of this month, tó bá mẹ́fà ló máa wà ní o, tó bá yí máa wọ̀ ní o. And sincerely I want to tell you, if you try to bring it, ó dà pé ilé náà láti máa ṣe síbí, máa ṣe ṣe rò ó. Ẹyọ ọmọ ilé yìí ló náà ṣe. Okay, tẹ̀yìn yẹn, ó ti ẹ̀dá 12,000 ló ń ṣe yẹn. So èyí tí Ọlọ́run bá fi sí ẹ lọ́kàn láti ṣe kò rí wọn. It is not by force, but I am led to say that. Ìbàjẹ́ méjì, ìbàjẹ́ mẹ́ta, tó bá fẹ́ ṣe mẹ́wàá yìí lónìí. And one, tissue. Dada, you have to go to your account and bring it and do it. That's how you do. That's how you do. I want to tell you what you see here. Sincerely, I'm empty what I have. Yes, I'm empty. I'm empty what I have. Yoruba Gidi TV. Yoruba Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yoruba Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yoruba Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yoruba Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yoruba Gidi TV.